Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Òní lọ́jọ́ ìbí rẹ o Ọlájídé. Ẹnjìnìà Ọlájídé Akínyẹdé o, ó kú ọdún o, wàá sọ ọ̀pọ̀ ọdún láyé. Àpáta dé ewì dé ọ̀rọ̀ gódógódó gẹ̀yìn. Lónìí ọjọ́ ìbí olóríire Ẹnjìnìà Ọlájídé Akínyẹdé. Ìwọ lèmi kó bẹ̀rẹ̀ fún alálùbáríkà ẹ̀dá ènìyàn. Ó kú ọdún ọjọ́ ìbí tòní. Abọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba olúwa alágbára ńlá ọba tó dá ọ sí tí ó sì dá ọ dáadáa tó dá gbogbo wa tó dá wá sóde ayé. Ọkùnrin rẹ̀ dúdú bíi kóró ìṣíbà mi ọ̀rọ̀ gbọ̀dọ̀ níyùn máa wọlé máa rọra. Ó kú ọdún ọjọ́ ìbí tòní. Ọdọọdún báyìí là ń rórógbó, ọdọọdún là ń ráwùsà, ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ, ọdọọdún là ó mọ rí ọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹni re ni ajítọ́wọ́ àlejò bọ́nú ní. Ọlájídé èyí jẹ́jẹ́ ló ń ṣe jẹ́jẹ́ ló ń lọ, ó ń bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àgbà. Bí Gàmbàrí bá wọlé rẹ̀ yóò pátápanu kó tó máa lọ alálùbáríkà olóríire ni. Ó nínú re, ó níwà ire, ó níwà tútù bí àdàbà. Ọlájídé o, Akínyẹdé o, ayọ̀ ti dé sínú ilé rẹ, owó ti dé sínú ilé rẹ, olóríire alálùbáríkà ènìyàn. Happy birthday to you o. Ọdọọdún ló mọ̀ bẹ ìran ọ̀bẹ níbẹ̀sọ àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà. Tèmiládé, ìkan nínú àwọn olólùfẹ́ rẹ, olóní kí n máa kí ọ. Ó ní kí ọ dáadáa pé òní lọ́dún rẹ ó wá ní ìbáwọ̀délé bàbá tó bí ọlọ́mọ. Adó Èkìtì nílùú yín, ìwọ lọ́mọ Adó Ọ̀rà, ìwọ lọ́mọ amúkàrà sábẹ́ èwù jẹ. Ǹlẹ́ o ọmọ èwì Adó lèmi ń wí, ọmọ ilẹ̀ ẹlẹ́dẹ̀ Adókan ìyúlẹ̀ ọ̀ni gọ́bẹ̀ ìsìlò máa nù. Ìkàrà ṣe méjì tèmi ní kókó, mo kí ọkọ ọdún àṣèyíjàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Ẹni bá ní kó o mọ̀ sàmọ́dún, ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn, ẹ̀yà àṣà ni ó mọ̀ kéde òbútúárì wọn. Orí ẹjẹ́ kó o dàgbà, orí ẹjẹ́ kó o jẹun ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Bólúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ, o ò ní rí fún ọmọ, o ò ní rí fún aya, ìwọ fún alára rẹ gan, o ò ní fàìsàn lùgbà. Ó máa kéré ìrìn àjò délé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Àríyáyá ń tiyá, àríyáyọ̀ ní tiyọ̀, iná ní ìtàyà náà. Onílé àlejò, onílé ọkùnrin, obìnrin ọkùnrin, wọ́n máa fọ yàyà ṣe tiẹ̀ ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. O ò ní kúdekú, o ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. Wàá máa rí tajẹ́ ṣe, ìgbà rẹ ti dùn yí Ọlọ́run ọba ò ní jó tán. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi, rírí ṣe tiẹ̀ ò ní dáwọ́ dúró. Ó kú ọdún ogún ìyèdùn. Happy birthday to you and we wish you long life and prosperity. Bóyin bá ṣe tán òun yẹn gbéra ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán. Agbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí Àpáta ewì mo ṣe tán. Mo ń rebi tá a borí mi sọlẹ̀ sí ní dojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Òní lọ́jọ́ ìbí rẹ o Ọlájídé. Ẹnjìnìà Ọlájídé Akínyẹdé o, ó kú ọdún o, wàá sọ ọ̀pọ̀ ọdún láyé. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.